ṣe rí obìnrin tó gbúrò kó tí ọ̀rẹ́ rin bí yẹ bá kú kò ní sunkún. Ó dàbọ̀ ọmọ rẹ̀ kú gan-an. Má gbọ́ èèyàn wa ṣe wá tún rí àyàn máa fi ìwé lọ́rọ̀ orin mi ni ọ̀rọ̀ mi ti ń rékọjá ẹ̀nà án bọ̀. Obìnrin tó gbúrò kó tí ọ̀rẹ́ rìn bí yẹ bá kú kò ní sunkún ẹni ọjẹ panla tí ò sanwó. Bó bá ṣe àní ẹni ọjẹ panla tí ọ̀tá yín bọ́ bá jẹ gbèsè kò ní lè san. Wàláhì ìbèlà ṣe orí ọgbọ́n kọ́lọ́jọ́ orí ọ̀tọ̀ọ̀tọ̀ làjú lọ́kọ̀ papọ̀ mágbà. Béèyàn bá máa yàn tilétilé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àjùlọ́jù ń bẹ̀ nítorí pé orí tí wọ́n ń pè lájùlọ à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́ ìjà ìlara ètàn bọ̀rọ̀bọ̀rọ̀. Àkọ́láwọlé Àdìgún bẹ́ẹ̀ mo fi pé béèyàn bá mọ̀yàn tilétilé kọ́ mọ́ wulẹ̀ sọ̀rọ̀ àjùlọ náà níbẹ̀ gan. Nítorí pé a kì í ṣe é mọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọdé tó ti bá àrọ́bá ṣé ẹ ti gbà pé àrọ́bá náà ní bàbá àtàn. Ìní ó padà wáyẹ̀ yé onítọ̀hún ní gbàgede. Mélòó ni mo rò lọ́rọ̀ ara mi mo ṣẹ̀ṣẹ̀ ń jáná bọ̀ bí àkẹta ọkọ̀ tuntun ni. Ajá ìsinmi mi ń tí Òṣùpá sọ̀rọ̀ kan èyí ni nínú Òṣùpá Saheed tó sọ̀rọ̀ kan èyí ni nínú mẹ́sẹ́jì láìpẹ́. Ó ní bẹ́ẹ̀ ni abẹ́fẹ́ sunkún lọ bá tó náà bá ń sunkún sára lọ́wọ́. Ta ló fẹ́ rẹ̀ ní tí ń sunkún àtẹnitọ́ lọ rè é bá ìyún nígbè ẹni ẹ bá rí ẹbí èèyàn tẹ́ ẹ bá kò lọ́nà ẹ bèrè. Ọ̀rọ̀ àwọn méjèèjì yóò wá dàbí oníbàárà tó lọ rè bá wa lágbè ńlé orin àsàlátù wọn ó sì kọ fúnra wọn. Wọ́n tún jọ kíra wọn pọ́n. Mélòó ni wọ́n rò lọ́rọ̀ ara mi èèyàn tó lọ rè é sunkún bá àyàn tó bá bẹ́ni tí tó lọ rè é sunkún bá tó náà sunkún sára lọ́wọ́. Àfi kó tètè yanjú ẹnu náà ni. Ọba mi Òdùmarè ní ṣe wá lẹ́lẹ́kùn kò ní já rọ́rọ̀ ẹkún. Ṣé ọ̀gá mi oníkúmọ̀ nínú oníṣàwúre lẹ́yìn ìpèsè? Àṣẹ. Tí kúnnùkú bá ń jẹ bá jọ̀wọ́ ọgbà tí àkàlàmọ̀kò bá ń jẹ bá jọ̀wọ́ àwọn gángan tí kú bá ń pa kúkúrú tó pa kúkú. Ikú ọmọ jọ̀wọ́ ẹ̀yin ni oníṣẹ́dúró dé abẹ́ ẹ̀jọ̀ ní ọdẹ. Ọba dárìn náà àkódùn náà. Àmọ́ ni pé àgbélépọ̀ tá à ń bẹ̀ lọ́ọ̀dẹ. Orí ẹ pé. Àgbélépọ̀ tá à ń bẹ̀ lọ́ọ̀dẹ má ṣe tako lẹ́sùn máa ń torí ọ̀dẹ. Àgbélépọ̀ tá à ń bẹ̀ lọ́ọ̀dẹ. Dẹ́kun mọ́mọ́ sáré kọrin ọdẹ mọ́ fẹ̀lẹ̀lẹ̀lẹ̀ mo wá síbi kọmpítíṣàn kan lọ́sẹ̀ tó kọjá ìyẹn nígboro ìlú Ìbàdàn tó bá rántí èkejì rẹ̀ mo rán lọ síbi tó yẹ kí n lọ nílùú Ọ̀yọ́ Aláàfin ìbáṣepọ̀ ṣe bí ó ṣe yẹ wọ́n ti ròyìn fún mi bí n bá délé ṣùgbọ́n wá àwọn tí mo ti rí wọ́n jẹ́ ó yé mi pọ́ gbìyànjú wọn níwọ̀nba
Ògúnwọlé kò sẹ́ni tí n ò lè dá ránṣẹ́ nù yín ṣùgbọ́n bọ́ ọba fẹ́ kọrin ẹ̀lẹ̀lẹ̀ la fi kọrin ọdẹ àìsáré kọrin ọdẹ ó pé ògún ní gúnyán ògún ní gúnyán bẹ́ẹ̀ bá ń gbọ́ pọ̀rọ̀ kípò kí lóko ẹ̀gbọ́n ògún ní gúnyán bẹ́ẹ̀ bá ń gbọ́ pọ̀rọ̀ kípò kí lóko ẹ̀gbọ́n Àyànwálé mo fẹ́ ṣe wàhẹ́kì orin Aré Ọdẹ fún ni àìmọye ìgbà ń ló pe àwọn onílù tí wọ́n fọ́nbù tó o bá kọrin tó bá dáa àwọn èèyàn ó sì jó sórin wọn ó sì tún náwó láì ní sónílù ń bẹ̀ orin Aré Ìjálá lọ́gbà bẹ́ẹ̀ gan àwọn onílù lè fọ́nbù kí wọ́n mọ̀ wá síbi tó o pè wọ́n sí tó o bá dojú àgbo tó o kọrin bó ṣe yẹ àwọn tí ń bẹ lójú àgbo wọn ó sì bọ́ ọ̀gbẹ̀rin wọn ó sì tún náwó láì sónílù ń bẹ̀ ẹlẹ́la ni mo fi sọ pé ẹlẹ́la fílẹ̀ yán ẹlẹ́la fílẹ̀ ka ẹlẹ́la fílẹ̀ kọ́ yan gan bí lọ́kọ láyà ọba fẹ̀lẹ̀ lẹ́yìn tí ń dọmọ òní dà sí àìfẹ̀lẹ̀ lẹ́lẹ̀ eégún ọ̀jẹ̀ dùndú eégún àmọ́ ọ̀jẹ̀ dùndú àtàní èdúró gbà sí bẹ́ẹ̀gún ẹlẹ́rù bá ń fa tá a panu kì í ṣe é wọ̀. Ògúnwọlé n ló fi dá akọ́jẹ́ pé béèyàn bá fẹ́ láyà ńlẹ̀ kọ́mọ́ fòjòwú ṣẹlẹ̀ nítorí pé òjòwúbìnrin ò ṣe é múṣẹlé ẹjọ́ ni wọ́n fi gbọ́kọ ní ẹnu òjòwú ò sì tètè jára lé ọkọ rẹ̀ ó sùn lójú ọjọ́ nípa káfò níròjọ́ káfò la ṣàlàyé ńlọ́sọ̀jòwú dẹni tí ò jẹ́ nǹkan kan mọ́ lọ́kọ rẹ̀ òjòwú títí ń jowú lé bàbá rẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ jowú láti lé bàbá rẹ̀ ó rà rán agídí ń ké agídí wá lọ di méjì lọ́dọ̀ ọkọ bẹ́ẹ̀ wíwíwí kò ní gbọ́ bẹ́ẹ̀ sọsọsọ kò ní gbà agídí wá lọ di méjì lọ́dọ̀ ọkọ ń làwọn aláwọ̀ kù fi pé ẹ mọ́ bàjá sí wọn á pé towótowó ní ẹkọ̀ ọ̀lẹ̀ torí pé bí ọba pọkọ tí ọba para rẹ̀ yóò sì pọkọ ìyàwó mi káàbọ̀ ọ̀nà lọ́pọ̀lọpọ̀ jù ní òjé pàǹságà orílẹ̀-ègbé àṣàgbé kó tó yálé àpọ́n kó tó yálé ẹni lóbìnrin ọjọ́ ti lọ ìyún nìkan kí bá ọjọ́ kan fàṣàpẹ̀ ọ̀bàrà ògbòdì dí ọmọlé ẹjẹ́ kankan lé ẹni ọ̀tá ni àpọ̀jù àlè tí ọjà kọ̀kọ́ lẹ̀ láti yà tí ń pa lọ́kọ̀ káyé òsìnrìn àbí òsìn mọ̀mọ́ ẹni ọjẹ́ alọ́kọ̀ káyé bó ò ní ṣe é sìnrìn. Ògúnwọlé mo fi pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo rẹ̀ ẹ̀lẹ̀ ló sì mọ́ filẹ̀ àìsáré kọrin Aré Ọdẹ àwọn orin kan ń bẹ tó jẹ́ pé ègbè rẹ̀ ní máa yá àwọn orin kan tó sì ń bẹ tó jẹ́ pé ẹ̀lẹ̀lẹ̀ ló mọ́ filẹ̀ mo ṣe rẹ́kọ́ọ̀dù kan fún Parrot FM ìgbà tí Parrot FM ṣẹ̀ṣẹ̀ lálẹ́ wù nílùú Ògbómọ̀ṣọ́ orin tí mo dá ń bẹ̀ orin àsáré kọni pé agbẹ́ ló làárọ̀ àlùkò ló lọ sùn ìran lékèlékè ló sì ní sẹ́sẹ́ fún tó bá ṣe pé ti kákàròyìn tó kún rẹ́rẹ́ pẹ̀lú àwọn onírúurú ètò kàǹkàkàǹkà tó bá ọmọ létí sọ̀rọ̀ ẹ ti kọ́ni lọ́gbọ́n sí ni létí tọ́ni sọ́nà láwùjọ Parrot FM 101.1 òkè bèbí l'Ógbómọ̀ṣọ́ náà ló sì ní gbogbo rẹ̀ mo wá ronú títí ń ọ̀rọ̀ kan wo orin ló kó sí lẹ́nu bọ́ bá ń pé ẹ̀tẹ́ ti gbọ́ Parrot FM òkè bèbí l'Ógbómọ̀ṣọ́ o ẹ̀tẹ́ ti gbọ́ ó ti mọ̀ pé orin tó yára ni ègbè rẹ̀ náà gbọ́dọ̀ yára ṣùgbọ́n orin téèyàn gbọ́dọ̀ jó sí lójú àgbo kìí ṣe ń tà àsáré kọ dìkìní ọ̀hún mọ́ wà àlàáfíà torí òní kọ́ torí ọjọ́ míì ọjọ́ rẹ ni ọlọ́mọdé àsúra wa ọlọ́mọdé àsúra wa irun àsìkò ìsúnmùmí ní kọ́lọ́mọdé àsúra wa ilé ìjọsìn èso nígbàgbọ́.
ẹ dákun ibi wọ́n bá ń pè ẹ dákun kí ni wọ́n ń pè nígbìn náà lédè lẹ́ẹ̀bọ̀ kí ni wọ́n ń pè nígbìn sínéèlì kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe rí orí ìgbìn kí máa dúdú bàtàkùn ní ẹ máa wọ ọkùnrin tí ń bẹ lẹ́gbẹ́ ọwọ́ àlàáfíà mi. wá ìgbìmọ̀ tí bèrè rẹ̀ wá. wọ́n kọrin ọdẹ fún mi.